pẹ̀lú bí awuyewuye bó ṣe bẹ̀rẹ̀ sí ní máa jáde wípé nǹkan tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n mà ti múra ẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà. Èèyàn pé wọ́n ti múra láti máa pín ipò àwọn alága lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀ṣun láàrin àwọn ọba ńlá tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bá ṣe ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Níṣe ni àwọn tán ni wọ́n ń gbé ìgbésẹ̀ náà. Ìyẹn rẹ̀ lè gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun níṣe náà mà ti sọ̀rọ̀ lórí ẹ̀ tó sì jẹ́ kó di mímọ̀ pé kò sí ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n ń gbé kiri wípé wọ́n fẹ́ rọ Ọọ̀ni Ilé-Ifẹ̀ ìyún kábíyèsí àrólé Oòduà ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì wọ́n fẹ́ rọ kábíyèsí lóyè gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀ṣun àti láti máa bá a pín ipò náà pẹ̀lú àwọn ọba ńlá míì tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ rántí pé láìpẹ́ yìí ní gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ padà èyí táwọn ọba tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n jókòó ẹ̀ mọ́ tó sì jẹ́ pé níṣe ni ó kéde wípé Aláàfin Ọ̀yọ́ ńkọ́ ni yóò máa jẹ́ alága ìgbìmọ̀ lọ́balọ́ba títí ayé lọ fún àwọn ọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti pé òun yóò máa pín ipò náà láàrin Aláàfin Ọ̀yọ́ Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ àti Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ni. Bẹ́ẹ̀ ni gómìnà jẹ́ kó di mọ̀ pé Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ni yóò kọ́kọ́ bẹ̀rẹ̀ sáà ẹ̀ gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ọdún méjì kó tó di pé wọn yóò tún pín kan Ṣọ̀ún àti Aláàfin ìlú Ọ̀yọ́. Ṣá o, níṣe ni eléyìí kò máa dùn mọ́ Aláàfin nínú tó sì ti takò wípé Aláàfin Ọ̀yọ́ ni olórí gbogbo ọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti pé òun ni ó yẹ kóun jẹ́ alága gbogbo ìgbìmọ̀ lọ́balọ́ba títí ayé tí kò yẹ kí ẹnikẹ́ni kó máa bóun pín ipò náà. Ṣùgbọ́n pẹ̀lú bí ọ̀rọ̀ yìí bó ṣe ń lọ lórí ẹ̀rọ ayélujára níṣe ni ìròyìn míì mà tún jáde ìpè irú nǹkan tí Mákindé tó ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ni gómìnà Adémọ́lá Adélékè òun náà ti fẹ́ ṣe irú ẹ̀ àti wípé ó ti fẹ́ yọ Ọọ̀ni Ilé-Ifẹ̀ ó ti fẹ́ yọ kúrò ní alága ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀ṣun títí ayé. Ẹnìkan lórí ẹ̀rọ ayélujára Facebook tán ní pè ní aṣíwájú ọmọ Yorùbá iná ló gbé ìròyìn sórí ẹ̀rọ ayélujára tí wọ́n sì ní wọ́n ti kọ lẹ́tà sí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun láti tú òfin náà ṣe. Kódà wọ́n ní abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun Ọ̀nàrẹ́bù Adéwálé Ẹgbẹ́dùn ó ti fẹ́ ṣiṣẹ́ lé lórí láti máa pín ipò alága ìgbìmọ̀ lọ́balọ́ba pẹ̀lú Ọọ̀ni àtàwọn ọba míì tó kù. Ṣùgbọ́n nígbà tó ń pariwo síta Ọ̀nàrẹ́bù Adéwálé Ẹgbẹ́dùn jẹ́ kó di mọ̀ pé bàbá ńlá àròyìn ẹlẹ́jẹ̀ ni ó ní kò sí lẹ́tà kankan níwájú àwọn tàbí bóyá àwọn ń gbèrò láti gbé ìgbésẹ̀ láti rọ Ọọ̀ni lóyè láti máa bá a pín ipò alága ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀ṣun tó sì ní káwọn èèyàn ká má ṣe dáhùn nítorí pé ìròyìn ẹlẹ́jẹ̀ pátápátá gbà ò ní ìròyìn ọ̀hún.